Ẹ̀yin tèmi, ó tún ti ṣẹlẹ̀ o. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé actress Wasila Coded ó ti padà jáde o láti wá sọ ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀. Tá a bá gbàgbé ní nǹkan bíi oṣù bíi mélòó kan lẹ́yìn ìgbà tí Wasila Coded èyí tó bí ọmọ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ tí a sì rí tí ó ṣe ìkómọ ọmọ yìí. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní béèrè wípé níbo ni ọkọ rẹ̀ wà? Ibo ni bàbá bébì wà? Bóò ni ó ṣe máa ṣe ìkómọ tí ò ní sí bàbá bébì ń bẹ̀? Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní wádìí. Àwọn èèyàn fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ láàrin Wasila Coded àti ọkọ rẹ̀ tó fi di wípé kò sí ọkọ rẹ̀ níbi ìkómọ ọ̀hún. Kò pẹ́ kò jìnnà, òun làwọn èèyàn wọ́ ọkọ Wasila Coded jáde o. Tí wọ́n sì bọ́ sí orí péjì rẹ̀ ni wọ́n rí ọkùnrin náà lòun náà bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi fídíò láti bú Wasila Coded. Àwọn oríṣiríṣi orin òwe òun la bá pàdé pẹ̀lú ọkọ tí Wasila Coded fẹ́. Ó tilẹ̀ jẹ́ wípé Wasila ò tí ì jáde láti wá sọ̀rọ̀ láti wá sọ ohun tí ó ṣẹlẹ̀ láàrin wọn, ṣùgbọ́n láì tí ì sọ̀rọ̀ rárá gan, àwọn èèyàn ti mọ ohun tí ń ṣẹlẹ̀. Bí ọkọ ṣe ń sọ̀rọ̀ ìyàwó tí ò da, ìyàwó tí ò lálùbáríkà lóríṣiríṣi, òun là ń rí ló jẹ́ kí àwọn èèyàn rí wípé dájúdájú ìjà ti wà láàrin àwọn méjèèjì, kò sí ìbáṣepọ̀ kankan láàrin wọn mọ́. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé wípé Wasila Coded ó ti lé ọmọ kan, bó tilẹ̀ jẹ́ wípé ẹni tó bí ọmọ yìí fún kì í ṣe wípé bóyá wọ́n fi ṣe ìgbéyàwó rárá. Wọn ò ṣe ìgbéyàwó, bẹ́ẹ̀ ni wọn ò jọ gbé. Ṣùgbọ́n bóyá ká sọ wípé oyún ọmọge òun ló ní nígbà tí ó bímọ yìí, tí ẹni tó sì ní oyún yìí fún tó lóhùn òun ò nílò òun. Àtohún àtoyún kò gbà wọ́n. Ẹ̀yin tèmi, àbẹ́ẹ̀rí báyìí. Ilé ayé yìí gan kó tó wá di wípé ẹlẹ́ẹ̀kejì ló tún wáyé yìí. Wasila Coded ti padà jáde o láti wá sọ ohun tójú rẹ̀ rí. Bẹ́ẹ̀ sì ni ó gba àwọn obìnrin nímọ̀ràn. Ó jẹ́ ká mọ̀ wípé lẹ́yìn ìgbéyàwó òun, ó ní látìgbà tí oyún òun ti wà ní oṣù mẹ́ta, ó ní ìyà yìí ti bẹ̀rẹ̀. Ó ní wàhálà yìí ti bẹ̀rẹ̀. Ogun àdágbé àdásọ yìí tó ti bẹ̀rẹ̀, ó lójú òun mọ̀ rí tó. Ó ní tójú òun rí, ó ní ẹnu òun ò lè sọ tán. Ó ní òun gba àwọn obìnrin nímọ̀ràn. Gbogbo àwọn tí wọ́n ò bá máa fẹ́, bóyá yálà, bóyá wọ́n ti wá rọ́kùnrin kan tó wá bá wọn tó ní tò. Òun wá fún ìgbéyàwó ni, òun ò wá fún ṣeréṣeré. Ó ní kí irú obìnrin bẹ́ẹ̀ kó ronú dáadáa kó tó di wípé ó gbà fún irú ọkùnrin bẹ́ẹ̀. Ó ní àti wípé àwọn tí wọ́n bá ti níyàwó tẹ́lẹ̀, bóyá tí wọ́n bá wá, tí wọ́n wá ń sọ fún irú obìnrin bẹ́ẹ̀ wípé àwọn ti níyàwó méjì mẹ́ta, gbogbo àwọn ìyàwó yìí ó ti kúrò ní ilé wọn. Wọ́n ní kí wọ́n tó gbà fún irú ọkùnrin bẹ́ẹ̀ láti jẹ́ ìyàwó rẹ̀. Wọ́n ní kí wọ́n wádìí fínífíní o. Wasila Coded ó tẹnumọ́, ó ní kí àwọn obìnrin kí wọ́n wádìí fínífíní. Ó ní kí wọ́n má wà desperate, ó ní kí wọ́n má kánjú rárá. Kí wọ́n má ti torí wípé bóyá ọjọ́ ń lọ lórí àwọn. Àwọn ní láti lọ́kọ by fire by túláàsì. Ó ní àpẹ̀yìndà rẹ̀, ó ní kò kí ń dà o. Ó ní torí ohun tó ṣẹlẹ̀ sóun, òun ló fi ń sọ̀rọ̀. Ó ní ó ṣe é ṣe kó jẹ́ wípé nígbà tí òun pàdé ọkọ tó ń fẹ́ yìí, tóun bá wádìí fínífíní, tóun ní sùúrù dáadáa, tóun ṣe àwọn ìwádìí tó yẹ kóun ṣe, òun ò bá mọ̀ já sínú wàhálà tóun bá rò wọn. Ó ní lẹ́yìn ìgbéyàwó oṣù mẹ́ta kò ti sáyọ̀, kò sí dùnnú kankan mọ́. Ó ní ta lòun fẹ́ jáde láti wá sọ fún. Ó ní ta lòun fẹ́ jáde láti wá sọ̀rọ̀ ayé òun fún bí kò ṣe Elédùwà. Ó lóun wà nínú oyún. Òun lọ́mọ lọ́wọ́. Ó ní ogun àdágbé àdásọ. Ó lẹ́fẹ̀ẹ́ mú ẹ̀mí òun lọ ní àsìkò ìgbà náà lọ́hùn. Tó sì jẹ́ wípé nígbà tí òun ṣe ìyàwó, gbogbo ayé ló gbọ́ ọ̀run mọ̀. Kì í ṣe ń táwọn ṣe ní bòńkẹ́lẹ́ rárá. Bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń béèrè lọ́wọ́ òun wípé ibo ni ọkọ òun wà. Ó léèyàn mélòó lòun fẹ́ ṣàlàyé fún. Ó ní ṣe lè ń lérò wípé
ọkọ òun yóò yí padà kúrò nínú àwọn ìwà tí ń wù yìí. Ó ní ṣùgbọ́n kàkà kó yí padà, ó ní líle níle sí o, kó tó di wípé ó bọ́ sórí ayélujára tí ó sì wá bẹ̀rẹ̀ sí ní dá oríṣiríṣi àrà tí àwọn èèyàn fi mọ ohun tí ń ṣẹlẹ̀ láàrin wọn. Ẹ̀yin tèmi, arábìnrin yìí ó sọ̀rọ̀ tó pọ̀ lórí interview èyí tí àwọn BBC Yorùbá èyí tí wọ́n ṣe fún gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ pátápátá. Òun ló ṣàlàyé, ó sì gba àwọn obìnrin náà nímọ̀ràn. Ó ní kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ o, ó ní kí wọ́n má sáré ju kádàrá wọn lọ. Ó ní torí wípé kí wọ́n má bàa kábàámọ̀. Ó níbi tí òun bá ọ̀rọ̀ ayé òun dé yìí, ó lóun ò ní tìtorí wípé ọkọ òun ti dà òun àbí ọkọ òun fò òun lẹ̀ pé kó òun mọ̀ wá fi ọkọ míì mọ́. Ó lóun ó tún fi ọkọ òun. Ó ní torí wípé kì í ṣe wípé òun fi ọkọ méjì. Ó lọ́mọ àkọ́kọ́ tó ń bí oyún lòun ní fún ẹni náà. Kì í ṣe pé bóyá àwọn jọ ṣe ìgbéyàwó, ó ní ìgbéyàwó ọ̀hún túká. Ó ní ọkọ àkọ́kọ́ èyí tó wọn kọ̀ọ̀kan ní nílé ayé òun ni. Òun ló sì ṣe bí ó ṣe ṣe òun yìí. Ó ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o, ó lóun ti tún ìgò òun fọ̀. Òun sì tó ti ṣetán láti ní ọkọ míì. Ó ní torí wípé ọmọ ọdún mélòó lòun tó wọn wá sọ wípé òun ò fi ọkọ míì mọ́. Ó ní bẹ́ẹ̀ ṣe ń bá dání, ó ní èèyàn máa ń tún ògùn ni. Ó ní fún ìdí èyí, òun ti ṣetán. Bẹ́ẹ̀ sì ni lásìkò yìí, òun ò farabalẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ ni kó tó di wípé òun gbà fún ọkùnrin kọ́kùnrin èyí tó bá wá síwájú òun. Ajájá àwọn èyí tí ń bá ti ìgbéyàwó wá. Ó ní irú àwọn ọkùnrin tó jẹ́ wípé tí èèyàn bá pàdé, tó jẹ́ wípé ohun tí wọ́n kọ́kọ́ gbé kó yàn níwájú ni wípé àwọn fẹ́ fẹ́ ọ, ìgbéyàwó làwọn bá wá o. Àwọn ò bá tẹrí wá. Wọ́n ní irú àwọn ọkùnrin báyìí, ó yẹ ká máa wò wọ́n dáadáa. Èyí tó bá ti lóun ti fẹ́ ìyàwó tẹ́lẹ̀ rí tí ò wá sí ìyàwó nílé rẹ̀ mọ́, ó ní ká wádìí. Ó ní àfàìmọ̀ tá a bá wádìí. Ó ní tó lé àwọn ìyàwó tó kúrò nílé rẹ̀, kò sí. Kó mọ̀ wá padà lé ìyàwó tó bá ṣẹ̀ wọlé náà torí wípé pàṣán tá a fi na ìyálé ni ó ń bẹ lórí àjà fún ìyàwó. Ó sọ̀rọ̀ tó pọ̀ ẹ̀yin tèmi. Ó sì gba àwọn obìnrin nímọ̀ràn pé kí wọ́n tẹ̀ jẹ́jẹ́, kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ ẹ̀yin tèmi. Eléyìí gbẹnu tán. Eléyìí ni ọ̀rọ̀ tí a gbọ́ tí Wasila Coded sọ. Abẹ́rẹ́ báyìí, ẹ rí wípé ojú obìnrin ó ń rí mẹ́wàá, ó ń rí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Bẹ́ẹ̀ ni ajájá àwọn obìnrin tí wọ́n bá ti bímọ rí tẹ́lẹ̀, ìyẹn àwọn single mothers, ojú wọn máa ń rí oríṣiríṣi. Ìtọ́jú wọn rí ẹnu ò mà lè sọ. Eléyìí gbẹnu tán ẹ̀yin tèmi. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Gbogbo ohun tí ẹ̀yin náà bá rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ jẹ́ ká jọ pàdé lórí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́ àbẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.